tọ́ ẹ kú ilé ńlá kára lé ẹ káàbọ̀ ńlá ṣe bẹ́ẹ̀ tá à ń kérò ọ̀nà ẹ káàbọ̀ sórí ètò àtúntò àṣìpa òwe Yorùbá ní apá kìíní tòní. Orúkọ tèmi ni Fálóore Tóbilọ́ba Mírèkù tí gbogbo ọ̀jọ̀gbọ́n mọ̀ sí ABEFELE. Lórí ètò yìí ńlá ti ń ṣe àtúntò àwọn òwe Yorùbá tí àwọn ọmọdé sì pa. Ní apá kìíní tòní kí lohun tá a fẹ́ mẹ́nubà ẹ wá nǹkan fìdílé. Ohun tí a ó sọ̀rọ̀ lé lórí lọ́jọ́ tòní ni èkùrọ́ lálábàákú ẹ̀wà. Ẹ̀yin ọ̀jọ̀gbọ́n ẹ̀yin onímọ̀ ẹ gbọ́ ṣé lóòótọ́ ẹ gbọ́ ṣé bẹ́ẹ̀ ni wípé èkùrọ́ òun lálábàákú ẹ̀wà. Ó dáa náà o, èmi ń láyọ̀ láti sọ fún yín wípé bẹ́ẹ̀ kọ́ o, èkùrọ́ kọ́ lálábàákú ẹ̀wà. Ẹ jẹ́ n yànnàná rẹ̀ fún yín dáadáa, ẹ wá nǹkan fìdílé. Èmi sọ wípé èkùrọ́ kọ́ lálábàákú ẹ̀wà. Ẹ jẹ́ á kọ́kọ́ ti bí báyìí wò ó. Kí lèkùrọ́? Kí ni ẹ̀wà? Èkùrọ́ gbogbo wa la dá mọ̀. Lẹ́yìn ìgbà tá a bá ti ká ẹyìn tán tá a fi ṣepo, èkùrọ́ la ó kó jáde. Ẹ̀wà ni ohun tí èmi àti yín ń jẹ tá à ń pè ní oúnjẹ. Kí wá ní ìbáṣepọ̀ tó wà láàárín èkùrọ́ àti ẹ̀wà tó fi jẹ́ alábàákú ẹ̀? Ṣé ẹ rí i pé kò lọ? Lórí ètò ń bí ńlá ti ní ìmọ̀ dáadáa. Nǹkan mẹ́rin ni kinní yìí, ṣùgbọ́n tá a ti dà pọ̀ tá a wá mọ bó ṣe yẹ ká mú mọ́ra mọ́. Àkọ́kọ́ ń bẹ̀ ni èkùrọ́. Ẹlẹ́ẹ̀kejì ni èkùọ̀. Ẹlẹ́ẹ̀kẹta ni ẹ̀wà. Èyí tó gbẹ̀yìn rẹ̀ tí ṣe ẹlẹ́ẹ̀kẹrin ni òun ni ẹ̀wà. Báwo la ṣe wá ṣe tá a pín sí méjì tí ó fi wá bára lọ? Kí ni èkùrọ́? Èkùrọ́ mo ti sọ lẹ́ẹ̀kan. Kí wá ní èkùọ̀ tí mo dárúkọ? Gbogbo wa pátápátá la máa ń jẹ ẹ̀wà. Kòkòrò tó ń bẹ nínú ẹ̀wà tá a máa torí bẹ́ẹ̀ káta sí kí kòkòrò má bàa wọbẹ̀. Kòkòrò ọ̀hún ni èkùọ̀. Gbogbo wa la mọ ẹ̀wà, gbogbo wa la jẹ mọ ẹ̀wà. Bó ṣe wá lọ pẹ̀lú ara wọn rèé o. Èkùrọ́ òun ni alábàákú ẹ̀wà tí í ṣe beauty. Èkùọ̀ ìyún kòkòrò tó wà nínú ẹ̀wà. Èkùọ̀ òun lálábàákú ẹ̀wà. Ẹ̀wà tán máa ń jẹ. Ṣé ẹ wá rí wípé àwa la dà pọ̀? Èkùọ̀ lálábàákú ẹ̀wà. Èkùrọ́ lálábàákú ẹ̀wà. Ẹ gbọ́ báwo ni èkùrọ́ ṣe jẹ́ alábàákú ẹ̀wà? Èkùrọ́ tí gbogbo wa ń wò ó, nínú ẹ̀ ni wọ́n ti yọ àdí àgbọn, àdí èèyàn táwọn ìyá àti bàbá wa fi máa ń para tí máa ń mára dán. Òun náà ṣe pè ní èkùrọ́ lálábàákú ẹ̀wà. Ẹ̀wà ni o, kì í ṣe ẹ̀wà. Kòkòrò tó wà nínú ẹ̀wà òun ni èkùọ̀. Ìyún lálábàákú ẹ̀wà tá a máa ń jẹ sẹ́nu. Ṣé ẹ wá ti rí wípé àwa la dà pọ̀? Ṣùgbọ́n fún àwa ọmọ òde òní tá à ń ṣe àṣìpa òwe, ẹ jẹ́ á fèyí kọ́gbọ́n. Èkùrọ́ kọ́ lálábàákú ẹ̀wà o. Èkùọ̀ lálábàákú ẹ̀wà. Èkùrọ́ lálábàákú ẹ̀wà. Apá kìíní fídíò yìí leléyìí. Apá kejì tún ń bọ̀ lọ́nà tí èmi àti yín tí a ó ti kọ́ ẹ̀kọ́ èyí tó lágbára tó le díẹ̀. Ẹ máa pàdé mi nínú apá kejì. Mo ti sọ lẹ́ẹ̀kan, orúkọ mi ni ABEFELE. Fún àǹfààní ẹ̀yin ọ̀jọ̀gbọ́n tẹ́ ẹ tún ní ìmọ̀, tẹ́ ẹ fẹ́ fún wa ní ìmọ̀ràn lórí àṣìpa òwe, bóyá ẹ̀yin náà ti ń gbọ́ àwọn àṣìpa òwe kan, ẹ wá fẹ́ gbà wá ní ìmọ̀ràn, ẹ lè kàn sí mi lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 081 47
460162. ẹ tẹ̀lé mẹ́sẹ̀gì mi náà lórí WhatsApp láti lè tún jẹ́ kí àwọn ọmọ ayé òde òní ká ní ìmọ̀ dáadáa. ẹ má gbàgbé láti subscribe, ẹ comment, kẹjẹ like, ẹ jẹ́ tẹ́ ká share fídíò yìí. Thanks so much. ẹ ṣé o, ó tún dìgbà kan náà o.